bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rò pé kí Nàìjíríà dáa kó tún dáa sí Ọlọ́run yóò wọlá bó ṣe tóbi tó yóò jẹ́ ó dáa ìmọ̀ bí ń ṣe dúpẹ́ o ẹ jẹ́ n kọ́kọ́ wá dúpẹ́ lọ́wọ́ onísábàbí bàbá wa tí wọ́n ṣe sábàbí ntí bàbá wa pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi rí wọn bá nǹkan tí mo sọ pẹ̀lú àìjẹ́ nǹkan kan mi pẹ̀lú pé mi ìtọ́ nǹkan kan pẹ̀lú pé mi ìmọ̀ nǹkan kan pẹ̀lú ìjọmọdé mi pẹ̀lú pé kí ni mo jẹ́ gan. Bàbá wa tí wọ́n jẹ́ former governor ní Ọ̀ṣun gómìnà tàná gómìnà tó kúrò ń bẹ̀ kí governor Isiaq Adeleke kí governor Adémọ́lá Adélékè kí wọ́n tó bọ́ bẹ̀ tó jẹ́ ipá àwọn ọlọ́run fi ṣe mínísítà ní ìkànnà àwọn mínísítà ní Nàìjíríà lẹ́nìí tó jẹ́ pé àjọsí àwọn àti bàbá wa Tinubu kò yàtọ̀ sí bí ìgbà téèyàn jẹ́ 5 and 6 bàbá wa Isiaq Gbóyèga Oyètọ́lá bàbá mo kí Ọlọ́run lára yín bàbá mo dúpẹ́ fọ́lọ́run lára yín bàbá ìmọ̀ bí ń ṣe dúpẹ́ fún yín ìmọ̀ bí ń ṣe máa tún kúnlẹ̀ lẹ́ẹ̀kan sí o máa kúnlẹ̀ nítorí nǹkan méjì ìgbà tí mo dé prison lánàá tí mo lọ padà wo Oríyọmí Hamzat àti ìyá wa Naomi àti principal Islamic High School ìgbà tí mo lọ padà wò wọ́n Oríyọmí Hamzat ń lọ sí mọ́sálásí lọ kírun ni ntí mo kọ́ rí ní mọ̀jíza ni pé ìmáàmù tí ó ṣe khutba jímà àwọn ní ẹ̀kan sáré bọ́ọ̀ta wá ni wọ́n rí mi ìmáàmù ni wọ́n sọ pálàjà ẹ máa bọ̀ wá nulẹ̀ ìmáàmù prison yard àwọn ní ẹ̀mú mi wọlé mo wá wọnú ilé tán mo wá bá ọmọ ìyá mi àbúrò mi ó ń lọ kíjímà mo wá wò mo ní Abdulrahman oní ẹ̀ mo lóun mọ̀ ti ru Abdulrahman ó mọ̀ ti ru ó láǹtí ó ní wàláhì tàláhì ogun bp òṣìṣẹ́ mọ́ ó ti wù ó ní bọ́lọ̀ ń fẹ́ kì í tún sùn gan ló sọ àwọn tí wọ́n jẹ́ elétò ìlera tí wọ́n bẹ nínú ibẹ̀ yẹn ni wọ́n ṣàlàyé pé bọ́lọ̀ wọn bá fẹ́ bp Oríyọmí oògùn òṣìṣẹ́ fún mọ́ mo wá rí lẹ́yìn tí ń sunkún mo jíṣẹ́ yín o bàbá wa mo jíṣẹ́ yín o wàláhì tàlá sí Ọlọ́run bá lékè ọlá kò nífẹ̀ẹ́ sónírọ́ fúnra ẹ̀ ló sọ pé la'natullahi 'ala al-kadhibin Ọlọ́run ní kí láàánú òun kọ́ máa bá gbogbo àwọn òpùrọ́ immediately tí mo sọ̀rọ̀ fún Oríyọmí tí mo bá Abdulrahman sọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí tí mo bẹ̀rẹ̀ sí ní bú tí mo bẹ̀rẹ̀ sí ní gbẹ́nu ẹ̀ sọ̀hún wàláhì Abdulrahman kúnlẹ̀ ní wọ̀ ọlá àǹtí mi kò sí ní tí ìjọba sọ pé àwọn fẹ́ tí mi ní ṣe kò sí ní kíun tí mi ní ṣe mo ní ṣé ó tún búyàn ó lóun ní búyàn mọ́ ó lóun tiẹ̀ ní búyàn mọ́ ṣé ó tún bú ìjọba ó lóun ní bú ìjọba láyé mọ́ nítorí wípé fúnra Ọlọ́run ọba àlékè ọlá kódà àwọn tí wọ́n mẹ̀ǹtẹ́ ní Málákì ẹ jẹ́ ń sáré pé ẹ̀yin èèyàn sákèsí ní ọdún díẹ̀ sẹ́yìn tí ò tí pẹ́ ẹ rántí pé Àràfá la wà tọ́lọ́run fi ní kí ìjọba Amẹ́ríkà pàṣẹ pé kí wọ́n lọ pa president ìlú kan wàláhì wọ́n pa president yẹn tí nǹkan kan ò ṣẹlẹ̀ ní tí wọ́n pè ní àṣẹ nìyẹn Olúwa ni mo fi àwọn tí mo fi ṣe olórí yín mo fi wọ́n represent ara mi lórílẹ̀ bẹ́ẹ̀ bá kọjá yẹn ẹ jẹ ìyà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an Ọlọ́run ní ìrẹ Musa idhab ila Fir'aun lọ́ọ̀dọ̀ ọba Fáráò bèlè pé bàbá wa Tinubu a lè fi wọ́n wé Fáráò a máa fi bàbá wa Tinubu wé ìjọba alánú ìjọba olóríire ìjọba aláforíjìn ìjọba alámójúkúrò ní láìfí Ọlọ́run kó jọ ọkọ wọlá bó ṣe tóbi tó ìjọba abíámọ́ nítorí pé n tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó kú yẹn ọba bàbá wa Tinubu nú jẹ́ púpọ̀ ìyìn wá jẹ́ nǹkan kan tó ń ta ìjẹ́ nǹkan kan mi òun láago ṣe wá wọlé sórí fóònù mi látòkè ní ẹ ṣe wá ń fún mi lábọ̀ ipa tí bàbá wa Oyètọ́lá bàbá tí wọ́n jẹ́ Minister of Marine and Blue Economy ní orílẹ̀-èdè Nàìjíríà Minister tí ń ṣiṣẹ́ fún àwọn nǹkan àlùmọ́ọ́lì inú omi tí àwọn àti bàbá wa Tinubu tí wọ́n jọ jẹ́ alọ́jọṣe tí wọ́n jọ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò
ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kíni wàá sọ pé mo wá jẹ ẹnu wátawàta yìí ẹ sì wá fi mí lẹ́mi balẹ̀ ẹni Kàfílà àti gbọ́n tó wí Kàfílà sì ti lo tó wí Kàfílà pẹ̀lú ògo Ọlọ́run Oríyọmí àtòun àti ìyàwó olórí Naomi àti principal Islamic High School kò ní pẹ́ rárá tí wọ́n fi kúrò níbẹ̀ yẹn ẹ dákun kí ni mo jẹ́ ẹ dákun kí ni mo jẹ́ ẹ dákun ta ni mí ẹ jọ̀ọ́ kí ni mo tó àfi k'Ọlọ́run kó jọ̀ọ́ kó má padà lẹ́yìn yìí àfi k'Ọlọ́run kó bá mi ṣàlékún oore yín àfi k'Ọlọ́run bá mi ṣàlékún karama àfi kó ṣàlékún istijaba àfi kó ṣàlékún àlùbáríkà àfi kó ṣàlékún dùnnú àfi kó ṣàlékún ayọ̀ yín Olúwa kó wọlá wí pé òun lọ́ba tó sọ bẹ́ẹ̀ innahu huwal ghafurur rahim ẹ sì máa yọnu ẹ jọ̀ọ́ kí wàá ni mo mọ̀ ẹ jọ̀ọ́ kí ni mo jẹ́ èèyàn mẹ́ta lolúwa ọba àlékè ọlá dá sáyé èyí tọ́lọ́run ṣe yìí náà ọlọ́mọọmọ jẹ mí ń pa pé kí n ṣe ni ọmọnìyàn mọ̀ọ́mọ̀ lè ebá wọn kan náà ló jẹ́ pé bó ṣe ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ ní táwọn náà ń sọ àwọn náà sì ṣàìrí sọ àwọn náà ṣàìrí sọ nínú sọ wọn ẹ wá bá mi wo bí Abdulrahman bọ́jọ́ orí rẹ̀ ṣe kéré tó lẹ́ẹ̀kan sí a máa wo ọmọdé kó ṣe bí àgbà àmọ́jọ́ orí ọmọ dà láàmú mo wá rántí pé àwọn tí wọ́n jẹ́ lọ́yà kódà àwọn nínú àwọn senior advocate of Nigeria àwọn tọ́lọ́wọ́n bá lékè ọlá sọ pé kí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn lọ́yà ìgbà tí mo pè nínú wọn tí mo pè wọ́n tí mo mọ̀ọ́mọ̀ bí wọ́n yí pé tó ọ̀rọ̀ yìí bó wá ní wọ́n ní Kàfílà mo ní nàám wọ́n ní so fẹ́ gbọ́ mo ní bẹ́ẹ̀ ni mo ní mo fẹ́ gbọ́ wọ́n ní bọ́lọ́wọ́n bá lékè ọlá ṣe ní kí bàbá ó yọ́nú òun náà ní kí wọ́n yọ́nú wọ́n ní tó bí tí bàbá ọba yọ́nú wàláì kò sí ọgbọ́n kankan tí ẹ̀dá kankan kò sí irú lọ́yà ó kàn máa sọ àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ àwọn ọ̀rọ̀ wípé lágbájá ẹ sá fi lẹ́mìí balẹ̀ ẹ sá fi láyà balẹ̀ ó náà ni lawyers máa sọ kì í ṣe pé lọ́yà ní agbára kankan kì í ṣe pé wọ́n ní agbára kankan Ọlọ́run bá sì tún fún àwọn lọ́yà náà lágbára àmọ́ tí lọ́yà fi sọ̀rọ̀ yìí mo mọ̀ pé ọ̀rọ̀ bẹ̀rù ni ntáwọn bá ń fáìlì àwọn ọmọ fáìlì àmọ́ ìkúnlọ́wọ́ àwọn tọ́lọ́run bá fi àgbáríkà sí lẹ́nu àwọn tọ́lọ́run bá ṣe láláṣẹ àmọ́ kúnra wọn lọ tí gbogbo bùkátà ó fi bíyà àti ìgbèkùn lọ́yà àti ìgbèkùn ìjọba Ọlọ́run má jẹ́ wọnú kankan níbẹ̀ Ọlọ́run kó wọlá oníṣẹ́lá Nábì wa Muhammad ní àná ẹ rántí pé mo ṣàdéhùn wípé pẹ̀lú ògo Ọlọ́run mo gbọ́dọ̀ yọjú sí bàbá wa ọlọ́lá jùlọ ọba ilẹ̀ Yorùbá bàbá wa Ọ̀jájá ní àná nígbà tí mo wá dé prison ìgbà tí mo rí Abdulrahman tán tí mo rí olórí tán tí mo rí principal tán torí pé principal tiẹ̀ ti wà wọ́n ti ń gbọ́ khutba Abdulrahman ní lọ bí khutba tán bá mi dá dúró ìgbà tí mo wá rí wọn tán mo wá ṣe àdéhùn pé pẹ̀lú ògo Ọlọ́run mo ti wà lójú ọ̀nà fẹ̀ ẹ̀yin èèyàn nínú ṣe sí Ọlọ́run nínú bọ́lọ́run tí máa ń ṣe wàláyì tàláì mọ́tò méjèèjì tí mo gbé dání ìkankan ò ṣiṣẹ́ méjèèjì ló bàjẹ́ sójú ọ̀nà gbogbo effort wa lórí wípé ká lè rí bàbá wa Ọ̀jájá ní àná Ọlọ́run ní kó ṣe wàláì kò work bàbá tí wọ́n tún jẹ́ PA bàbá wa Ọ̀jájá wọ́n tún pè wípé ń bọ́lá dé torí mo ti pè wọ́n mo prepare mind wọn wípé mi Alájà Kaola ń bọ̀ wá bá bàbá mi o mo ń bọ̀ wá láti wá rí wọn o wọ́n sì ń béèrè pé ń bọ́lá wà àwa ṣàlàyé pé ojú ọ̀nà la wà ẹ wá mọ bí mo tún ti rò pé Ọlọ́run ọba tó tóbi ni kò sí bí ẹ ṣe lè rí ìwọ ọmọ gbìyànjú àwọn ọ̀tá náà ọmọ gbìyànjú ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo uber gbogbo ọkọ̀ tí wọ́n gbéyàn ní commercial wàláyà àrí kankan ọ̀dà àrí kankan ọ̀dà kí àdúrà ẹ máa bá mi share program yìí kẹ́ ẹ bá mi share rẹ̀ ẹ tún jí ó dọ́dọ̀ bàbá wa lẹ́ẹ̀kan sí ẹ jí ó dọ́dọ̀ bàbá wa lẹ́ẹ̀kan sí lẹ́yìn náà kí n tún wá mọ̀ọ́mọ̀ sọ fún yín ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé tí wọ́n jẹ́ executive governor of Oyo State His Excellency Ọlọ́run kó jẹ́ kó bá ṣàlékún oríire ǹjẹ́ rò pé gómìnà ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí àwọn àti bàbá wa Tinubu ti discuss a lot about this matter gbogbo ẹ̀ sì ń wà successful ni
ọ̀nà everything tó máa gbà rọrùn ni. Bákan náà ni bàbá wa Ọ̀jájá, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, àwọn náà ti gbé ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ tàlàáfíà lórí ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí wá ní èmi wo wá ní kí ni mo wá jẹ́ tèmi fi wá receive call èmi wá kọ́ ni mò ń pè mọ́. Wọ́n wá ń pè mí láti presidency, wọ́n wá ń jẹ́ kó yé mi pé Kàfílà ìwọ̀nba àìmọ̀rọ̀ sọ rẹ àti gbọ́. Ẹ dákun torí Ọlọ́run kí ni wàá sọ pé mo wá mọ̀ tí ń fi wá ní mo wá wọ́ ti ìwọ̀nba nǹkan yẹn tí ń fi wá ní ọ̀dà náà ìṣe mi nígbà náà ó wá wọ́ tí àwọn ẹni rẹ bẹ́ẹ̀ àwọn ẹni tọ́lọ́run bá kà sí nínú ayé àwọn tí wọ́n jẹ́ èèyàn nínú ayé kí wọ́n sì wá sọ pé ọ̀rọ̀ mi bí mo ṣe kéré mọ̀ yìí àwọn gbọ́ àwọn sì gbọ́yé. Wàláhì tàláhì bàbá Oyètọ́lá pẹ̀lú ògo Ọlọ́run àwọn nǹkan tí ẹ ní ìjọba ò fẹ́ orí ìkúnlẹ̀ ní orí Yọmí ti ń sọ lánàá wípé kò sí nǹkan kan tó ń tiẹ̀ lè fi sọ nítorí pé Ọlọ́run ọba tó tóbi jùlọ ọba tí máa torí nǹkan tí máa fi ṣe nǹkan ni a ti mọ̀ pa bíamọ ní kódà nítorí pé ẹ jẹ́ abíamọ gan látilẹ̀ ẹ̀yìn náà ló ṣe sábàbí n tó fi jẹ́ wípé nǹkan kan ò pilẹ̀ sí ẹ ní wọ́n invite ẹ wá ẹ ní wọ́n pè wá ẹ ti kà sí pọ́rọ̀ ọmọdé ni bí ìbá ṣe pé èyí tó ní ń ṣe pẹ̀lú ará ilé ará oko yìí èyí tó ní ń ṣe pẹ̀lú àwọn ọ̀la wa yìí èyí tó ní ń ṣe pẹ̀lú àwọn ọmọ yìí òun náà ló fà á tó fi wòye pé kò sí ní téèyàn lè jẹ láyé òun láti máa fi tàwọn aṣáájú ṣe. Olúwa ní àti Ọlọ́ha Ọlọ́ni wa àti Rasúlà ó tún ní wa ulul amri minkum. Olúwa ní ẹ tẹ̀lé mi tí mo dá yín èmi lọ́ba tí mo ní kápá lórí ayé yín. Àwọn tí mo rán sí yín lójíṣẹ́ ẹ gbọ́ tí wọn kẹ́ ẹ tẹ̀lé wọn ẹ ṣe tí wọn. Àwọn tí mo fún tún fi ṣọ̀gá yín láwùjọ tí mo fi ṣe olórí yín ẹ tẹ̀lé wọn kẹ́ ẹ gbọ́ tí wọn nítorí káyé yín ó lè bá rọrùn nítorí káyé yín ó lè dá. Ẹnìkan ò ní takò tí ìjọba fẹ́ kó tí ọ̀rá yé ṣe. Ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ kan briefly mo sọ náà mo tún fẹ́ repeat ẹ̀ torí ẹni tí ò bá gbọ́. Ǹjẹ́ ẹ mọ̀ yí pé bí àwọn Málàkì ṣe wà yẹn àwọn tí wọ́n maintain ìjọba Málàkì ó ní ìjọba àwọn alájẹwọ̀ tí wọ́n wò yí pé òkè ẹbí wa nìkan ló gbọ́dọ̀ máa jẹ ọba àní ẹ gbọ́dọ̀ máa maintain ìjọba. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yí pé tí wọ́n bá ní àáfàá kan bá àáfàá yẹn bá ka Kùránì lọ bí tí ó takò jọba wọn á kọ́kọ́ fún ní warning ẹlẹ́ẹ̀kejì wọn ní warning ẹ̀mọ́ wọn gbé straight wọn á gbé lọ sí prison wọn wà ní ìtìmọ́ ordinary prison wọn á lọ fi sínú ibi tí ò ti ní rí náà wọn lè lọ jù síbi tí ò ti ní lè jókòó tí ò ti ní lè nàró ẹ̀mọ́ kéèyàn wà ní ààyè tó jẹ́ pé bọ́ ọba lọ jókòó àwọn tí ó gun ọ nídìí wọnú lọ jókòó lé bọ́ ọba lọ fẹ̀yìntì èso tí ó wo ẹ̀yìn rẹ̀ òun ló fẹ̀yìntì bọ́ ọba lọ fẹ́ sún síwájú wàá fi àyà gún èso ibẹ̀ ni wọ́n máa ti àwọn tí wọ́n bá ń tako ìjọba mọ́ wọn wà ní tán sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti ní láàrin ara yín ni mo fi wá sí tí afala yubsiru ẹ ṣe làákàyè Ọlọ́run ní afala taqilu ẹ lọ kọ́gbọ́n látara bẹ́ẹ̀ mo wà fi inú Abdulrahman sọ pé ìjọmọdé ní í ṣe bẹ́ẹ̀ ṣe ń fún mi mo á ṣàlàyé ẹ̀ fún wọn wípé bí mo ṣe rìn rè ọ̀rọ̀ yẹn náà sì tún fi mí lẹ́mìí balẹ̀ pé ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ àánú Ọlọ́run ti pẹ̀lú wa lórí ẹ̀ àlùbáríkà ti pẹ̀lú wa lórí ẹ̀ ìdùnnú ti pẹ̀lú wa lórí ẹ̀ ẹ dákun kí la tún wá fẹ́ gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà lórí platform ẹ máa bá mi dúpẹ́ fún ìjọba bàbá wa Tinubu ẹ máa bá mi kí Ọlọ́run lára wọn bàbá lẹ́ẹ̀kan sí wàláì tó bá yí pé nǹkan míì tún wà lẹ́yìn ìkúnlẹ̀ ní ìbá tún kún un àkọ́kọ́ náà ni pé kò sí lẹ́mìí mi pé etí ẹ̀ lè gbọ́ mi kò sí lọ́kàn mi pé àwọn tí wọ́n ń bẹ lórí dáúlà ní tí wọ́n ń pè ní dáúlà òun náà ni ìjọba ìfẹ̀mí sí pé ẹ lè gbọ́ mi ẹ dẹ̀ wá gbọ́ mi ẹ dẹ̀ fún mi ní ìró ìdùnnú ẹ dẹ̀ sọ fún mi pé wọ́n ajá sáyọ̀ ẹ sọ fún mi pé ò ní tán àwọn méjì pé kò ní pẹ́ wàláyì tàláyì fún màbẹ̀lá wàláyì tàláyì Oríyọmí ò sí lálàáfíà rárá billahi alazim wallahi Queen Naomi ò sí nínú àlàáfíà rárá billahi alazim ṣe rí pé mo ń búra uqsimu billahi rabbil alamin
torí pé kò sí ẹ̀wọ̀n ọjọ́lé